mo ní àwọn operation wo gan lẹ fẹ́ ṣe báyìí. mo fẹ́ sọ operation méjì ni mo fẹ́ ṣe ìkan wọ́n pè ní plastic ní kan surgery ẹ̀yìn náà tí máa bá mi sí ní. bó o nìyẹn ṣe kí ni iṣẹ́ yẹn ń wọ́n tẹ̀. sẹ́ni yẹn máa ṣe ni pé so tí máa fẹ́ jókòó máa rí ráàyè jókòó dáadáa kan máa bá mi sẹ́ẹ̀tì àwọn eegun ẹ̀yìn mi etí òṣù kan wá sẹ́ẹ̀tì. tẹ́ fi ráyè jókòó dáadáa. ṣé bí mo ṣe ń wò yín ẹ̀ jókòó dáadáa báyìí. mo ti jókòó mi jókòó dáadáa orí tẹ̀sí ọ̀tún mo jókòó lé ẹ̀sì òsì ni mo gbé nílẹ̀ báyìí mo jókòó lé. kí wàá ló máa ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá jókòó dáadáa sí àgọ́ ara yín. mo ṣe jókòó ní ìsìn gan ara ti ń ro mí. tó bá tó tẹ̀ ìkànnì ìsìn ògùn àbò mi kára mi ló pé àyè tẹ padà ẹ̀yìn lè bẹ́ẹ̀dì padà kábíyèsí Ọlọ́run tí màá tún jókòó. so òdìbò colostomy hepatic colostomy yìí gan yẹn gan mo fẹ́ kán bá mi change kan ràn mí lọ́wọ́ kán ti bá mi dá padà sí nọ́mbà kí wọ́n ti dì í sí ìgbọ̀nsẹ̀. ìyẹn ni tẹ̀ kọ́ fẹ́ báyìí náà tí yẹn bá wà tiẹ̀ kúrò ń bẹ́ àtọ̀ àmọ́ tó bá tún wá kù kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè. ẹ kú dédé àkókò yìí arábìnrin ẹ bá mi dárúkọ yín fún àwọn tó ń gbọ́ wa nílé. orúkọ mi ni Fúnmiláyọ̀ Ìgè. Fúnmiláyọ̀ Ìgè báwo lè ṣe jẹ́ sí arákùnrin Adé. èmi ni ìyàwó Mr. Adé. ẹ̀yin ni ìyàwó wọn ó tún gbà wò tẹ́ ẹ ti ṣègbéyàwó pẹ̀lú wọn. ó pẹ́ díẹ̀ náà ṣùgbọ́n a lè sọ pé ó pẹ́ pọ̀. ó pẹ́ díẹ̀ àbí. bẹ́ẹ̀ ni sà. tábà abìnrin léèrè ipò tí wọ́n wà yìí ojú wo lẹ fi wò ó pẹ̀lú ipò tí wọ́n wà yìí tẹ́ sì tún wà pẹ̀lú wọn. ipò tí wọ́n wà yìí ó jẹ́ ipò ẹlẹgẹ́ ṣùgbọ́n ìdídó tí mo dó wípé ọjà tọmọ bá ti wọ̀ òkúta ti wọ̀ nítorí pé ńgbà tí màá fẹ́ wọn kì í ṣe ipò tí mo bá wọn ni kí n tó fẹ́ wọn kábíyèsí ọ̀pọ̀ Ọlọ́run ọjà tọmọ bá dẹ̀ ti wọ̀ òkúta ti wọ̀ òdì nìyẹn tọ́nà fún mi lórí ọ̀fẹ́ láti dúró tì wọ́n títí di àsìkò yìí. ǹjẹ́ ẹ nírètí pé wọ́n lè wà òkè padà. mo nígbàgbọ́ nínú Ọlọ́run wípé ọba tó ń so gbogbo nínú gbogbo wọn á wà padà. wọ́n á wà òkè padà. bẹ́ẹ̀ ni sà. lágbára Ọlọ́run kí wàá ní ìmọ̀ràn tí ẹ̀yin náà fẹ́ tàbí tẹ́fẹ́ kan ọmọ Nàìjíríà ó ṣe fún yín lórí ipò tí wọ́n wà yìí o. ìmọ̀ràn tí mo ní fún gbogbo ọmọ Nàìjíríà ni pé mo nílò ìrànlọ́wọ́ wọn ní àsìkò yìí torí mo rí pé ipò tí wọ́n wà yìí ó tó ní agbára ju ipò ìrọbí obìnrin lọ. torí ìgbà míì wà tẹ́ pé tí ìrora yẹn bá dé wọn ò ní lè sùn sẹ́ńgbà tọkọ bá ti lè sùn síbẹ̀ níyàwó ti sùn àbọ̀ mọ́. so ìrànlọ́wọ́ tí mo nílò pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà ni pé kán ràn wá lọ́wọ́ láti lè ṣe operation tí wọ́n fẹ́ ṣe ìdí nìyẹn dádì mi ọmọ Nàìjíríà kán ràn wá lọ́wọ́. ọmọ yín tó ọmọ ọdún mélòó báyìí. ọmọ mi tó ọmọ ọdún 8.